Mo kí gbogbo wa lónìí. Mo kí ọkùnrin wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà. Ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa wò mí ní òní. Ojú yín tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Mo kí onílé wa, mo kí àlejò. Tó bá jẹ́ pé àárọ̀ ni a wà, mo kí gbogbo ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán òun ni a wà, mo kí gbogbo ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ òun náà ni a wà, ní gbogbo ibikíbi àyíkáyè tí ẹ ti ní àǹfààní tẹ́ ti ń gbọ́ mi lénìí, ẹ káalẹ́. Ojú yín tẹ́ fi ń wò mí lẹ́ẹ̀kan sí, ojú ò ní fọ́, etí ò ní di. Làákàyè tí ẹ fi ń gbọ́rọ̀ mi tẹ́ fi ń digest ẹ̀, làákàyè ò ní jọba. Mo á fi àsìkò yìí, mo fi kí gbogbo wa tí a wà lórí ètò yìí wípé a kú dédé àsìkò yìí. Kò ní rẹ̀ wá, a ní ṣàìsàn lágbára Èdùmàrè. Orúkọ mi náà ni Dr. Muti Ọlátìbóyè. Ẹ rí lórí ètò yìí gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ní àná lórí àdúrà tí a máa fi ń ṣẹ́gun gbogbo nǹkan tí ó ń jẹ́ spiritual attack lára. Olúkálùkù ló ní àdúrà nílànà tiẹ̀. Inú orí YouTube yìí dẹ̀ nìyí, a ṣe fún pé bóyá ẹlẹ́yàmẹ̀yà. Mùsùlùmí wà ń bí, Christian wà ń bí. Nǹkan tí a bá dẹ̀ ní ta lè fi máa ṣàǹfààní fúnra wa nílànà ti Christian, a máa sọ, nílànà ti Mùsùlùmí, a máa sọ. Mo ṣe àlàyé àdúrà kan ní àná, ìyẹn bí a ṣe máa ń lo black candle láti ba any kind of spiritual attack lára. Mo ṣàlàyé bí a ṣe máa ń lo Psalm 9, bí a ṣe máa ń lo Psalm 9, tí mo dẹ̀ ṣe àdéhùn pé màá ṣe àlàyé bí a ṣe máa ń lò náà nílànà ti Mùsùlùmí, ìyẹn ẹ̀sìn tèmi. Mo sì tún ṣàlàyé náà bẹ́ẹ̀ pé Ànábì Ìsá, kíkẹ́ àtọlà Ọlọ́run kó máa bá, ìyẹn Jesus Christ alayhi salatu wassalam. Kò sí òjíṣẹ́ náà tó wá tí ò fi àwọn ìlànà bá ṣe máa ń ṣe àdúrà sílẹ̀. Tí a bá sọ̀rọ̀ nípa èyí tí mo ṣàlàyé fún wa ní àná, ìyẹn Psalm, orin Dáfídì, bí wọ́n kàn ṣe kọ́ ní ọ̀dọ̀ tiwa tá a mọ̀ sí Sàbúrà, ó yàtọ̀ sí bí wọ́n ṣe kọ́ nínú ìlànà ti Christian. A máa gbà pé Ọlọ́run fún Ànábì Dáúd alayhi salatu wassalam, ìyẹn Prophet David, ní tírà tó ń jẹ́ Sàbúrà, ìyẹn tí àwọn ní Christian ń pè ní Psalm. Inú ti ìwé àwọn ti Christian tí a mọ̀ sí Bible, ìyẹn àkójọpọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ àtàwọn disciples tó wà ní Bible, inú ẹ̀ láti mú ìwé Sáàmù tí a fi ní kí wọ́n ṣe àdúrà pẹ̀lú black candle àti àwẹ̀ ọjọ́ kan. Ẹ wá rí èyí tí mo fẹ́ sọ bíbá eléyìí náà ni bí a ṣe máa yan Nafilah Rakah méjì láti fi ṣe ohunkóhun. Wàláhì tàláhì, mo fi Ọlọ́run mo fi ṣe ẹlẹ́rìí. Àdúrà yìí tí a lè fi ṣe, tá a lè fi dá àrà níwájú Ọlọ́run gidi tí ò bá ti fi porí èèyàn níbi. Tó bá fi porí èèyàn níbi kò lè ṣiṣẹ́.
bó bá fi pe orí èèyàn níbi kò lè ṣiṣẹ́. Àmọ́ tó o bá fi wá ìṣọ́, tó o fi wá ààbò lọ́wọ́ Ọlọ́run kù lọ́dọ̀ àwọn ọ̀tá, ọkàn tí a gan á balẹ̀, ọkàn àwọn ọ̀tá ẹ̀ ni ò ní balẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ọ̀rọ̀ ẹ̀, àṣírí wọn ó tú. Bẹ́ẹ̀ ni. Mo rántí ìgbà kan tí mo fi kọ́kọ́ ṣe àdúrà yìí. Ẹnìkan ló jẹ mí lówó ńgbà náà. Ìgbà náà mo wà ní ìlú Port Harcourt. Owó tẹ́ni jẹ mí ńgbà náà, owó yẹn pọ̀. Èmi náà dẹ̀ fẹ́ fi owó náà san gbèsè kan ni. Ó ní mo yan Nafilah yìí. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, kò sí nǹkan tá a fi dájú ẹ̀kọ́ níwájú Ọlọ́run tó lò ní ṣe fún wa. Mo fi Ọlọ́run mo fi ṣe ẹlẹ́rìí. Ntẹ́ bá lò fún tẹ́ fi dájú ẹ̀kọ́ níwájú Ọlọ́run tó lò ò bá ṣe ẹ kíyèsíra yín. Ẹ wá gbọ́ o. Ìwọ tó ò níṣẹ́ lọ́wọ́ tó ń sọ pé o fẹ́ fi dájú ẹ̀kọ́ kó rí 500 million yìí, kò lè rí, o lè rí o. Ìwọ tó ò níṣẹ́ lọ́wọ́ tó ń sọ pé o fi dájú ẹ̀kọ́ pé o fẹ́ gun mọ́tò lọ́dún yìí, má dábàá ẹ o. Àwọn nǹkan tá a máa fi ń ṣe pọ̀. Bóyá à ń wáṣẹ́, nǹkan wa ò lọ déédéé, tàbí ibi iṣẹ́ tó wà wọ́n ní ẹ lára. Gbìyànjú àdúrà yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bóyá ìpè ni, bóyá àdúrà ni, wàá fi kan ránṣẹ́ sí mi. Kí ni nǹkan náà tí a fẹ́ wá? A fẹ́ wá àwẹ̀ odidi ọjọ́ mẹ́ta. A gbà nílànà bá ṣe máa ń gba àwẹ̀. Odidi ọjọ́ mẹ́ta la fẹ́ fi gba àwẹ̀ yìí. Tá bá ti wá gba àwẹ̀, tá bá ti sínú tán, lẹ́yìn ìrun aago mẹ́jọ, tá bá ti kírun aago mẹ́jọ tán, a wá yan Nafilah Rakah méjì péré. Rakah méjì péré. Ẹ̀rí Rakah alákọ̀ọ́kọ́, àwọn kan máa ń sọ, pàápàá jùlọ àwọn non-Muslim, wọ́n bìlífù pé tàbátì àdá táwọn ń gbọ́ yẹn pé nǹkan burúkú wọn máa fi ń ṣe. A kì í fi tàbátì àdá ṣe nǹkan burúkú o. Ẹnìkan jọ́ kan a lọ kírun bì kan nìyẹn ṣe gbà Islam ni. Ó wá pọ̀ pé ìmáàmù tó wá kírun fún wa, gbà tó parí súrátù Fatiha tó mú Rakah kejì báyìí, tó mú súrà tó fẹ́ kélé Fatiha tó ní Bismillahirrahmanirrahim tàbátì àdá abilabi wa tábà. Mo rí bí màá ṣe sọ́ọ̀kì lẹ́gbẹ̀ẹ́ mi. Mo wá ṣàlàyé fún pé àánú tàbátì àdó ṣe nǹkan burúkú. Wọ́n fi ṣe kà. Wassalatu wassalamu ala ashrafil mursalin sayyidina. Kódà mo fi ń bẹ Ọlọ́run. Kódà mo fi ń bẹ Ọlọ́run. Ó ní wọ́n á fẹ́ mú wálé ní bí a ṣe máa fi ń bẹ Ọlọ́run. Tí a bá ti yan Nafilah Rakah alákọ̀ọ́kọ́, tá bá ti dìde, tá ti ṣàlùwàlá, tá fẹ́ dà níyàn. Àníyàn nǹkan tá a dà ní nǹkan tí a fẹ́ kí Ọlọ́run kó ṣe fún wa. Ọlọ́run dákun, ọdún yìí o, iṣẹ́ alálùbáríkà ni kó ṣe fún mi o. Ọdún yìí o, iṣẹ́ alálùbáríkà ni kó ṣe fún mi o. Ọdún yìí o, ọmọ alálùbáríkà ni kó fún mi o. Ọdún yìí o, ìyàwó alálùbáríkà ni kó fún mi o. Ọdún yìí ọkọ alálùbáríkà ni kó fún mi o. Ọdún yìí o, báyìí a dà níyàn bẹ́ẹ̀. Tá bá ti wá dà níyàn yẹn tán, a wá ṣe Allahu Akbar. Tá bá ti ṣe Allahu Akbar, a kà súrátù Fatiha ẹyọkan. A kà a lè ka súrátù Ikhlas. Súrà tó bá ti wù wá, ẹ jẹ́ ká kà á. A kà àkọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì náà a tó kà á. Tá bá ti ṣàtáyà tá sálámà, a wá tún dìde dúró gẹ́gẹ́ bí ìgbà pa tó fẹ́ dà níyàn. A tún wá tẹ ọwọ́ méjèèjì. A wá dà níyàn nǹkan tá fẹ́ tọrọ níwájú Ọlọ́run. A tún dà níyàn. Tá bá ti dà níyàn, a wá ka tàbátì àdá abilabi wa tábà. A fi bisimilahi bẹ̀rẹ̀. Bismillahirrahmanirrahim tàbátì àdá abilabi wa tábà. Ma hagina ni malu wa makazaba.
sayasila nara satala wa muratu malatala atop fi jidi ablu min sad. A kà méje. Tá bá ti kà méje. Lẹ́yìn tá bá ka lákọ̀ọ́kọ́, tá bá ti ń ka ẹyọ kọ̀ọ̀kan, a máa níyàn wá. Tá bá ti kọ́kọ́ mú àníyàn lákọ̀ọ́kọ́ wá, Ọlọ́run dákun ọdún yìí o, fún mi ní iṣẹ́ gidi o. A kà tá bá ti àdá méje. A tún mú àníyàn wá lẹ́ẹ̀kejì. Ọlọ́run dákun fún mi ní iṣẹ́ gidi o. A tún kà tá bá ti àdá méje. Bá sì wá ṣe nìyẹn títí tá fi parí lẹ́ẹ̀méje. Ó dá mi lójú pọ̀rọ̀ tí mo sọ ìwòye gbogbo wa. Tá bá ti wá ṣe bẹ́ẹ̀, àwẹ̀ alákọ̀ọ́kọ́, àwẹ̀ ẹlẹ́ẹ̀kejì, àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta, á sì bẹ̀ fọjọ́ mẹ́ta. Á fi nǹkan tó bá dùn sí sàrà, bí ṣúgà tàbí ọ̀gẹ̀dẹ̀ tàbí sweet, ẹ jẹ́ ká fi ṣe sàrà. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, a máa rí gbígbà àdúrà náà. Àmọ́ ìgbà wo la máa ń ṣe àdúrà yìí? Ìgbà wo la máa ń ṣe àdúrà yìí? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ṣíṣe àdúrà yìí pàápàá jùlọ ní on the 7 nínú oṣù. On the 7 nínú oṣù tàbí on the 16 nínú oṣù tàbí on the 25 nínú oṣù. Ó la máa ń ṣe àdúrà yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọba mi á la ọ̀nà rere, á la ànàkọ ẹni tó ń wá oore níwájú ẹ̀. Ẹ wá rí ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ náà ní òní. Tó bá dìgbà mi á tún mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí eléyìí wá. Lẹ́ẹ̀kan sí èmi lọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátibóyè. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí láti subscribe sórí ètò kí lè kó mọ fún wa láǹfààní àwọn nǹkan mi tá ti ṣàtẹ̀yí tá ti ṣe. Ó dàbọ̀.